Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ̀wọ̀n fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ ní àṣìmá pẹ́ fún yín. Ẹ wo ẹni nínú fídíò yìí ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí, ó sọ oríṣiríṣi nǹkan. Àwọn nǹkan wo lẹ́ni sọ nínú fídíò yìí gbẹ̀lẹ́ máa ní àǹfààní láti gbọ́. Ẹ ti mọ̀ pé tí àwa kò bá rí ẹwà kí n sọ ìtọ́ bá wá sí ibi láti wá sọ. Alẹ́ ká ti wádìí dáadáa lórí ẹ̀ kí a tó wá sọ. Ẹ wò ó tó bá jẹ́ kí ìgbà àkọ́kọ́ náà dáa fún wa lórí ìkànnì. Ẹ bá like, comment, subscribe. Ẹ share àwọn fídíò sọ àkẹ́bàlẹ̀ máa jẹ ìgbádùn àwọn content báyìí. Ẹ wò ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ̀ ká má fi pa ìlú. Ẹ ká wo fídíò yìí. Ẹ má pe Aláàfin ní aláṣejù mọ́. Ẹ má pe bàbá Ọ̀nìrìṣà náà ní aláṣejù mọ́. Àmọ́ màá sọ kọ́kọ́ fún kábíyèsí Ọ̀nìrìṣà lẹ́nìí. Kábíyèsí mo wólẹ̀ o. Ibi tí kábíyèsí Ọ̀nìrìṣà òníkílẹ̀ mìtìtì ojúrábẹ́sà ọkùnrin ogun ẹ béèrè pé kí ni mo fi ń pè ní ojúrábẹ́sà. Àwọn tí wọn bá kọlà fún òun náà máa ń pè ní ojúrábẹ́sà nílé Ifẹ̀. Mi ìdẹ̀rù pọ́n kọlà nílé Ifẹ̀, I don't think so. Àwa ń kọlà lọ́yọ̀ọ́, so báwo la ṣe wá papọ̀? Báwo ni blood wa ṣe rẹ́pọ̀ mọ́ra wọn? Ọlẹ́fẹ̀ ń kọlà, àwa ń kọlà ní Ọ̀yọ́. Mẹ́fà, mẹ́rin, pélé, mẹ́ta, bá ṣe kọ́ nìyẹn, mẹ́jọ ìlà wa lọ́yọ̀ọ́ nìyẹn. Àwa ń kọlà lọ́yọ̀ọ́. A ní nǹkan kan táwa àti Ọ̀ọ̀ni fi papọ̀ rárá. Mo fẹ́ kí gbogbo èèyàn ọmọ Ilé-Ifẹ̀ máa gbọ́. Ìtàn tẹ́mi ń sọ yìí, ìtàn tó máa dúró títí ni. Nǹkan kò relate pọ̀ mọ́ Aláàfin àti Ọọ̀ni Ifẹ̀. Ọ̀rẹ́ ni wọ́n ṣe. Ọ̀rẹ́ bàbá jagun dé Ilé-Ifẹ̀. According to history ta tún gbọ́ lẹ́nu àwọn òpìtàn, apart from Laji Abbas, bàbá jagun dé Ilé-Ifẹ̀. Ìgbà tó jagun dé Ilé-Ifẹ̀, ó bá àwọn èèyàn bẹ̀ before kó tó di pé Ọọ̀ni dé. Ọọ̀ni wá jẹ́ abọ rẹ̀ fún gbogbo ìlú Yorùbá. Wọ́n jọ sọ jagunjagun là wa. Aláàfin jagun ni. Bá ṣe ń sọ yìí, ọ̀rọ̀ tí kábíyèsí ń sọ tó sọ pé tó ń dìbọ́ǹkì náà, kábíyèsí náà sì tún jagun ni. Ogun ìbọn àti òsímọ̀, egun ẹnu àtogun pépà ọ̀nà bàbá wa ń bára wọn jà. Tó bá ríra wọn lọ́la wọn máa kíra wọn. Bọ̀ ṣe rí ibi tí nǹkan ò ti yé ẹ̀yin, ibi tí nǹkan ò ti yé yín, tí ò ti yé, ibi tí wàhálà ti ṣẹlẹ̀ rèé. Bàbá wọn Ọ̀nìrìṣà Òrìnkílẹ̀mí kábíyèsí, mo tún kí ilé ẹ̀kọ́ sí. Kábíyèsí Ọ̀nìrìṣà n tó lè fa kíní kí wàhálà má sí mọ́ láàrin ọmọ aládé, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí èmi gan láìkí ẹ. Èmi ò ń bú èbú. Èyí tí wọ́n ń gbé Ọọ̀ni tó ń fa Aláàfin létí, èyí tó ń gbé Aláàfin tó Ọọ̀ni ń tẹ̀bá tó ń tẹ̀ fún, gbogbo yẹn ai tó ń ṣe yẹn wọ́n ń ba nǹkan jẹ́ ni àwàdẹ̀lá. Ẹ̀yin bàbá yìí lẹ fà á. Ẹ̀yin bàbá méjèèjì yìí lẹ fà á, torí mi ì ní sún sẹ́gbẹ̀ẹ́ kí n sún sósì kí n má sọ kí n má wà àárín ni mo fẹ́ wà. Bàbá wa Aláàfin ẹ̀tọ́ ẹ̀ ló jà fún. Bàbá wa Ọọ̀ni ọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ ṣe yẹn ò ń ṣe nǹkan tó dáa. Àwo ò ní ever bóyá àwo ń ṣọmọ àlè lọ́yọ̀ọ́. Ọgbọ́n tó fi kọ́ wa àti ìmọ̀ tó fi kọ́ wa lọ́yọ̀ọ́ ò ní kéèyàn máa bú ọba. Olórí burúkú ni ọmọ tó bá ń bú ọba. Apàtẹ tí ò ní tà lẹni tó bá ń bú ọba. Ẹni tí ò bá fẹ́ kí ìdílé ẹ̀ kó da ẹni ló ń bú ọba. Ẹni àdánù ló ń ṣépè fún ọba. Ẹni tó ń wò sùsùn ló máa bú irú àwọn Ọọ̀ni, ló máa bú irú àwọn Aláàfin. Ó yẹ kẹ́ ẹ dúpẹ́ wípé ayé ti dayé ọ̀làjú. Aláàfin Ṣàngó tẹ́ ń bú yẹn tó bá rí nkọ́s lórí yín lásán wàá kọ̀ kú pi bí iná wẹ́dà àwọn onímọ̀ kan tó pẹ̀lú míì. Bọ̀ àwọn bàbá yìí ti gbé gbogbo agbára ẹ̀ lẹ̀, kì í ṣe pé kò sí. Bọ̀ yìí tẹ́ ń bá Aláàfin ṣe yẹn, ẹlòmí àṣíjú wo kíní Ṣàngó gbà mí báyìí kò ní délé pé. Àmọ́ àní ṣe yẹn, alágbára làwọn bàbá tèmi o, jagunjagun làwa o. A lè dúpẹ́ pé àwọn bàbá wa lórúkọ nílẹ̀ Yorùbá tí ò lè parẹ́ di ọ̀la. Kí ló ṣẹlẹ̀? Ìtàn mélòó lẹ ní Ilé-Ifẹ̀? Tá a bá wá ń sọ̀rọ̀, tá a bá fẹ́ kó dìjà, ẹ fún mi níye ìtàn tẹ ẹ ní kóòtù òjíire tẹ láti wá yẹn. Àwọn ò wá láti Ilé-Ifẹ̀ o. Bàbá wa wá sí Ilé-Ifẹ̀, ó jagun, ó dẹ̀ ní kí bàbá Ọ̀nìrìṣà láyé ìgbà yẹn àwọn ń ṣe abọ rẹ̀ fúnlẹ̀ Oòduà. Gbogbo àwọn bàbá ti support, ẹ refuse láti gbọ́. Ẹ lọ ka ìwé, ẹ ka ojú ìwé, ẹ má lọ ka ẹ̀yìn, ẹ ka ojú ìwé, ẹ ka ìwé Yorùbá. Wọ́n ti gbé history kúrò lẹ̀, ó wá da gbogbo nǹkan rú. Ìdí àkọ́kọ́ rèé, ibi tí Ọọ̀ni ti kọ́kọ́ bẹ̀rẹ̀, tí bàbá wa Ọọ̀ni kábíyèsí ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Bàbá wa Ọọ̀ni ò ní ẹ̀tọ́ kankan nínú òfin láti fi èèyàn jẹ oyè ilẹ̀ Yorùbá.
bàbá wọn ní ní ẹ̀tọ́ láti fi hàn jẹ oyè Oòduà ni wọ́n ní kó jẹ́. Aláàfin là ń pè ní ọba ilẹ̀ Oòduà, ọba ilẹ̀ Yorùbá. Ìgbà tí àwọn òyìnbó dé, iṣẹ́ tó ń bá lọ́wọ́ Aláàfin, àwọn kan wá sọ pé òyìnbó ló change story mọ́ wa lọ́wọ́. Òyìnbó bá nǹkan kan kó tó di pé òyìnbó lè kọ, kó òyìnbó kó tó lè kọ writing lórí ẹ̀. Bí ṣe wáyé sí tí bá fẹ́ apply fún job tí mo mọ̀ pé mo fẹ́ gbowó gidi, wọ́n máa wo gbogbo ibi tí mo ti ṣiṣẹ́. Wọ́n máa pe at least 1, 2, 3 company. Wọ́n dẹ̀ máa pè wọ́n pé ẹni tá a pè yìí ẹni yìí a fẹ́ gbà síṣẹ́ ni. Kí ni àwọn olóyìnbó pé kí ni ẹni resume? Wọ́n á kọ́kọ́ wo resume lẹ̀. Alpha bí resume lẹ̀ ṣe dáa tó. Tó bá pe company mẹ́ta, tó bá tún wá feel tó bá ní pé kán máa pe company, o ní ríṣẹ́ yẹn. Tó bá ní kàwé kọ̀, sọ fún wọn pé yes, mo tún sún fún ẹ̀yin òpònú ni kẹ́ gbọ́. Tó bá wo resume lẹ̀ yẹn, wọ́n wá pe àwọn company tó ti bá ṣiṣẹ́ tẹ́lẹ̀, àwọn náà máa ní wọ́n ní bàbá rẹ̀ àmọ́rúfin ó dá, tó o bá dá wọn máa sọ ń bẹ̀. Tí company yẹn bá fẹ́ gbà ẹ̀ máa wọ́n lẹ̀, tó bá dẹ̀ fẹ́ gbà ẹ̀ ò ní gbọ́ lọ́wọ́ látọ̀dọ̀ wọn mọ́. Bàbá yìí rìn débẹ̀, ó bá wọn jagun, wọ́n dẹ̀ jọ dúró, wọ́n jọ ṣe bí ọ̀rẹ́ àtàbúrò. Ẹ má jẹ́ ń lọ bẹ̀ bìkọ́ mi fẹ́ kí n resume, mi fẹ́ go deep kó má di argument. Bàbá wọn ní wọ́n kọ́kọ́ fi Alexandra, àwọn nǹkan tí bàbá wa ò ní ṣe rí, Alexandra Ọláṣílé wọ́n fi jẹ Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá. Ṣé pé mo sọ nú ọ̀rọ̀ mi jẹta pé màá Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá yẹn ó yẹ Ọ̀yọ́mèsì. Báṣọ̀run ló lórí Ọ̀yọ́mèsì, Àgbákin ló sì kejì. Kí ló dé tí bàbá wa ní ìṣàmú oyè Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá tí ò bá sí pé bàbá wa ń tọ́jà? Ẹ jẹ́ àsòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin èèyàn. Ẹ má wú títorí pé selfish interest wa, not just because nítorí pé ẹ like Ọọ̀ni, ẹ wá ń support evil. Nǹkan tí ilẹ̀ Nàìjíríà ò ṣe lójútùú nìyẹn. Táwọn ọmọ wa bá mú àwọn tẹ́ bá wo àwọn Chinese ń sìn, àwọn náà ń ṣe fóònù kéékèèké, àwọn náà ń ṣe TV tó ń gbé gbogbo àwọn nǹkan tá à ń rà lórí TikTok ń sìn, àwọn ọmọ kéékèèké náà ń ṣe nítorí pé àwọn bàbá wọn ò fi irọ́ bẹ̀rẹ̀, wọn ò fi irọ́ pilẹ̀ kíní fún wọn. But àwa ń fi irọ́ pilẹ̀ ọ̀rọ̀. Bàbá wa mú oyè Ọ̀yọ́mèsì méjì. Ẹ mọ̀ pé mi sọ deep ńjọ́ yẹn, mo sọ mo ní ibi tí bá ti dé màá yẹn dẹ̀. Bàbá wa mú oyè Ọ̀yọ́mèsì méjì. Wọ́n fi ṣe Báṣọ̀run Àgbákin ilẹ̀ Yorùbá, which is tí gbogbo àmọ̀ yìí pé onírìṣà ò ní ẹ̀tọ́ láti fi hàn jẹ oyè Yorùbá. Kí ló dé? A ní Aláké, a ní Àwùjalẹ̀, alóṣèmọ̀wé, alọ́bọ Èkó, gbogbo àwọn bá ńláńláńláńlá. Wọ́n ń fi àwọn èèyàn joyè ẹ̀rí kan fi Yorùbá síbẹ̀. Okay, kí ni the reason why tó ṣe jẹ́ pé Ọọ̀ni àti Aláàfin nìkan ló ń jà? Ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tó yẹ pé tí n bá sọ ó lè túlẹ̀ Yorùbá ni, bọ̀ mi ní sọ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wèrè tó ń sọ̀rọ̀, àwọn blogger tó ń, àwọn awíkoko tó ń ṣépè fún bàbá wọn, tọrọ pa Aláàfin làwọn fi ń ta yín. Àwọn tó jẹ́ pé èèyàn ọjọ́ ọ̀la wọn ò lè dá. Ológun dúdú oní diabetes ọjọ́ ọ̀la ò lè dá. Ó tún ṣe rẹ́kọ̀dù fún Aláàfin. Bọ́ ọmọ Ilé-Ifẹ̀ ò rí yẹn. Táàrẹ bá ti wá sọ̀rọ̀, ọ̀rọ̀ tààrẹ yẹn lè máa mú dání. Èmi ní ọpọlọ, àgbàlagbà ni mí. Mo dẹ̀ mọ ìtàn, mo mọ history tí mo mọ̀. Èyí tí mo tún gbọ́ lẹ́nu ìyá bàbá mi gan, ó sì wà nú mi dọ̀la. Kí ló dé tó wá jẹ́ pé Ọ̀nìrìṣà mú Àgbákin Báṣọ̀run ilẹ̀ Yorùbá tó lọ fi èèyàn kan jẹ́? Mama gé. Kò wá sí oyè tí Ọọ̀ni lè jẹ tí ò bá fi yàn sí, tó bá fi wọ́n jẹ oyè míì tí bàbá wọn Ọọ̀ni lè fi wọ́n jẹ nílẹ̀ Yorùbá. Ẹ lè gbóhùn wọn. Ẹni tó ń pè tó ló ń jẹ Àgbákin ilẹ̀ Yorùbá sìn, ẹjọ́ tó lọ. Èèyàn mélòó ló gbọ́ ohùn yẹn tí ò bá sí àtàn sọ́mbì? Immediately tí bàbá ikú bàbá yèyé pass, immediately yẹn gangan ó ní bàbá wa Ọ̀nìrìṣà náà lọ fi oyè yìí jẹ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ìbéèrè ni o. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Immediately tí bàbá Adéyẹmí kú, bàbá ọwọ́ Ọ̀nìrìṣà bó ṣe láwọn respect Aláàfin tó, bàbá wa wá ń ṣe bíi pé wọ́n ń jẹni fẹ́ ni. Bàbá wa ò ní òṣè yẹn lójú Aláàfin o. Ẹ gbọ́ ọ̀rọ̀ mi, ẹ gbàgbé sentiment, ẹ jẹ́ ká sọ̀rọ̀ straight. Ẹ jẹ́
jẹ́ ká sọ̀rọ̀ bí ọmọ Yorùbá bàbá wọ ní ìrìṣà òṣèyẹ ńgbà tí Aláàfin wà láyé o kọ́lá fẹ́ fi èèyàn jẹ Báṣọ̀run Àgbákin ṣé Ọọ̀ni lè ṣe lójú Aláàfin máa gbá lẹ́tà ni so ẹ respect Aláàfin tó lọ ẹ wá fẹ́ tàbùkù eléyìí tó bá jẹ́ ọmọ Ọ̀yọ́ kan ló ń pè yín bàbá kò lè work ìyẹn lọ bẹ́ẹ̀ ìyẹn ni number 1 ìjà èmi nìkan ni mo jáde nígbà tí mo pé gbogbo bàbá Báṣọ̀run àwọn Ọ̀yọ́ Mèsì wọ́n ní ṣe mo mọ̀ pé kò sọba lórí ìtẹ́ kò sí nǹkan táwọn lè ṣe ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀wọ́ adé jẹ́kò tí ìpóṣù mẹ́fà Ọọ̀ni àbáwọ̀ Ọọ̀ni kábíyèsí wọ́n tún mú ẹlòmíì wọ́n fi jẹ kí náà pè náà wọ́n fi ẹlòmíì jẹ ọ̀kan lọ́mọ of Yorùbá land wọ́n fi jẹ ọ̀kan lọ́mọ of Yorùbá land a ní pépà yẹn lọ́wọ́ nígbà tí Kàtàlá wá burst bọ̀bọ́ yẹn wá lọ change ẹ̀ lórí page ẹ̀ sí ọ̀kan lọ́mọ Oòduà òun ló fa ìdí tí Aláàfin fi sọ̀rọ̀ wípé òun fún Ọọ̀ni ní 48 hours ẹ jẹ́ wá sọ túmọ̀ 48 hours kì í ṣe pálàfin lẹ́gbàá tó fẹ́ já fún Ọọ̀ni lẹ́yìn 48 hours ọ̀rọ̀ yẹn lọ court ni kò yé yín ni ó ti fún gàbùjọ́ méjì kan fi think about it wọn ò nídìí láti pè torí ìgbà tí Ọọ̀ni máa ẹ̀hán kan ní pé kí ló dé Aláàfin ò pé Ọọ̀ni ìgbà tó Ọọ̀ni máa fi ọ̀kan lọ́mọ jẹ ṣó pé Aláàfin pé mo fẹ́ fi lágbájá jẹ oyè possibility wà k'Aláàfin support ẹ̀ pé go ahead go and do it gbogbo ara mọ ẹ̀tọ́ wa àsọpọ̀ orírun Ilé-Ifẹ̀ orírun Ilé-Ifẹ̀ tẹ́ sọ yẹn wẹ́ẹ́ but àwọn ò ní any blood relation tó ẹ̀jẹ̀ wa ò papọ̀ mọ́ Ọọ̀ni rárá torí àwọn bàbá tí wá síbẹ̀ ni wọ́n jagun dé Ilé-Ifẹ̀ ni wọ́n bí ọ̀rọ̀ míyàn ní Ilé-Ifẹ̀ wọ́n ti yí tàn wọ́n ti yí padà nǹkan tó rí ní ìṣẹ̀lẹ̀ nìyẹn o ẹ wá wí gbogbo yín wá ń pariwo pé Aláàfin ló ń tọ́jà ó ní mi fi sọ̀rọ̀ bàbá ẹlẹ́bùúbọn àbẹ́lẹ́bùrúbọn whatever tó bá wù í kẹ́ pé bàbá yẹn ó ní mo fi sọ̀rọ̀ bàbá yẹn ní ìjẹta kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí pé ẹ rí kìnìún níbi tó jókòó sí ẹ wá ń fàárù so ẹ fẹ́ kí Aláàfin keep quiet kẹ́ máa gba ipò ẹ̀ ṣe kò yẹ kó rí bẹ́ẹ̀ kábíyèsí kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ ẹ da omi tútù sílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí ìjà ṣẹlẹ̀ mọ́ nǹkan tó bá tọ́ sí ní Ilé-Ifẹ̀ ẹ ṣe àti ìtóbẹ̀ wọn bí wàá dá lọ́yọ̀ọ́ ká gbé oyè tó jẹ́ oyè Ilé-Ifẹ̀ ká gbé fún yàn yóò tọ́jà náà then ẹ kàn ń bínú Ọ̀yọ́ for nothing ìjà wo lọ́yọ́ tọ́ ìjọ olè ń ti rí ọba Èkó kẹ ló lóun fìyàn kan abẹ́ rí Aláàfin kó kọ lẹ́tà sí wọn lẹ́kọ̀ọ́ pé ẹni tó fi jó yẹn yọ kúrò wọ́n máa fi wọ́n jẹ chieftaincy tó máa fún wọn máa sọ kòrókòrò ni torí gbogbo àwọn ọba tó wà lórí oyè lọ́wọ́ tá a wà gbogbo ọ̀nà kàwé náà mọ̀ pé it's only Aláàfin is the Aláàfin of Yorùbá land ìyẹn lọ bẹ́ẹ̀ ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ bàbá wa ẹ bá wa tún àárín yẹn ṣe tí péjì àwọn ará Ilé-Ifẹ̀ wọn ò ní gbóòótọ́ ọ̀rọ̀ tó bá dẹ̀ wú ọ̀pọ̀lọpọ̀ nù wọn yìí wọ́n ń sọmọ́fẹ́ o ọ̀pọ̀lọpọ̀ nù wọn ń sọmọ́fẹ́ rárá ọ̀pọ̀lọpọ̀ ò tiẹ̀ rí léètì mọ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nù wọn ní ọba àlú wọn ever post ọba àlú wọn rí kí ló ṣe yìí ṣe rí pé kò sọpọ̀ lọ́nu ọ̀rọ̀ yẹn ẹ gbé ọba àlú ẹ̀ ga tírú àwa yìí bá dákẹ́ ni ẹ fẹ́ tẹ Ọ̀yọ́ rí Ọ̀yọ́ ń ṣe ìlú tẹ́ lè tẹ̀rí o ẹ kọ́kọ́ lọ máa lọ gbọ́ nǹkan tó lógun dúdú sọ ọkọ tó ní èmi náà ní ẹ̀tì tèmi mi náà ní nǹkan tó ń ṣe mí lágọ̀ọ́ ara mo lè bù torí èbú tá a bá ní tá a bá fi bu la máa bú nígbà tó bẹ̀rẹ̀ sí í bú èmi ń bo nìwọ́ wà nígbà tó gbé ìyàwó mi ṣépè tó gbọ́ ọmọ mi ṣépè ń bo ló wà kí ló dé máa ń ṣe bí ẹni pé mi and I don't want to mi ò fẹ́ sọ̀rọ̀ rárá but I must to say this nígbà tó wá ṣẹlẹ̀ ìjà wa lọ láàrin wọn wá ń lọ láàrin wa now ọ̀rọ̀ lórí olóyè Adéyẹmọ Ìgbòho ọ̀rọ̀ lórí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀pọ̀lọpọ̀ bọ́ síta wọ́n ní ọ̀rọ̀ tí Sunday sọ ó dáa ọ̀rọ̀ tí Sunday sọ kò dáa àwọn kan ní ṣèbóríkì lásán ni kí ló dé mọ̀wé tí Yorùbá pa ni a kì í dá ni níbi tí wọ́n bá ti ń jà a kì í dá orin níbi tó bá ti ń jà Yorùbá ló sọ bẹ́ẹ̀
gbogbo ẹni tẹ́ bá mọ̀ tó mọ̀ kíní yẹn ẹ get me wrong ẹ get me right kí tó sọ̀rọ̀ a kì í dárin níbi ìjà báwọn bàbá wa ṣe sọ nìyẹn torí tó bá dá níbi ìjà á tún jẹ́ kíjà lọ sókè ni màá fún aláránlárán bọ̀ tí n bá wá sọ̀rọ̀ yìí tán o ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ Yorùbá nation ẹ ṣe máa bú mi kẹ́ wá bọ́ta fún Sunday kí bàbá ńlá ẹnìkan tó bá bí dánú yín kó wá sọ fún mi pé kí wá ṣe apologize ẹ fẹ́ ní star ọ̀pọ̀lọpọ̀ tó ti dárúkọ mi nínú yín mi ò dá lóhùn because àwọn kan wà pé mi gbọ́dọ̀ máa dá lóhùn ṣe bá rí Yorùbá Wuyì bóyá ṣe show títí ẹ̀ a rí Yorùbá Wuyì bóyá ṣe show náà a rí bó ṣe gbé ọpọlọ lẹ̀ ẹ̀yin kan torí selfish interest ẹ̀ sọ òótọ́ fún ọmọ Adéyẹmọ ẹ fẹ́ rán lẹ́wọ̀n ẹ fẹ́ pa màá wá sọ tèmi oríkì ilé bàbá tèmi gangan Sunday tẹ́ ń sọ yìí ọmọlé kan náà ni wá àwọn bàbá mi kú òun bẹ́ẹ̀ Ọ̀yọ́ náà tẹ̀dó sí ṣe bá rìn láti ibì kan dé Ìgbòho wọ́n sin ọba mẹ́ta sí Ìgbòho gbogbo alámọ̀ yẹn Aláàfin ni èyí táwọn dèdèrè kan lọ ń gbé píkṣọ ọba pé ọba ọ̀rọ̀ pọ̀tọ́ níyùn tó sì sáàfin leléyìí o ṣé wọ́n á sọ fún ẹ pé ọ̀rọ̀ pọ̀tọ́ níyùn ṣé aládìkún ni torí kò yé mi ẹ̀ ń wádìí ṣé aládìkún ni ọ̀rọ̀ pọ̀tọ́ níyùn ṣé kì í ṣe Aláàfin Ọ̀yọ́ ni wọ́n jagun débi tán wà ní ẹni tí ò bá mọ̀ kó mọ̀ ẹ gbọ́ tèmi lẹ́ni tí ẹ bá wá confirm ọ̀rọ̀ yẹn ẹ lọ pe Laji Abbas kẹ́ni ààrẹ sọ ọ̀kan báyìí àbí ká pe àwọn òpìtàn gidi yàtọ̀ fún tó tún yàtọ̀ sí Laji Abbas tó tún ju Laji lọ ẹ bèrè lọ wọn kí ló dé tá ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fún Sunday ẹ má pa Sunday àwa fẹ́ràn ẹ ṣe bẹ́ẹ̀ mi mo fẹnu sọ̀rọ̀ bíi tí mo ní Sunday ju gbogbo ọba lọ ẹ mọye èpè tí mo gbà àti ìyá Kẹsẹ̀tì tó ń dá sọ̀rọ̀ tí òkàn mọ́ ń bọ̀ lórí ọ̀rọ̀ títí ẹ Ìdómògún ni mi Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tó fi gbaya lọ́wọ́ aláya ẹ jẹ́ wá fún yín ní action because mo ready kíní láti ṣe ni Yorùbá agbọ́n gan Yorùbá ò dẹ̀ gọ̀ ó ti yé yín Yorùbá ò gọ̀ rárá nígbà tí olóyè Adéyẹmọ tó fẹ́ lọ sí Ilé Ifẹ̀ Ògúnlérè ó kú ọ̀la mo sọ fún brọ́dà mi ẹni tá à ń sọ̀rọ̀ dáadáa ni mi ò lè wá bí kí wá tàbùkù olóyè mi ò lè wá bí kí wá tàbùkù Ìgbòho bọ̀ máa sọ òótọ́ ọ̀rọ̀ tẹ̀mí lẹ́yìn ilé ó lè má bá mi sọ̀rọ̀ mọ́ kò nítumọ̀ wàláì àárùn lára lọ́nà ni pé olóyè ẹgbẹ́ nǹkan báyẹn jẹ́ àṣẹ nǹkan báyẹn jọ ń ṣe ni mo ní olóyè ó máa gbọ́rọ̀ mi torí mo mọ̀ pé máa screenshot àárín yìí fún olóyè Sunday Igboho mo ní Ilé Ifẹ̀ ló ń lọ yìí o mọ nǹkan tó máa sọ o mo fi Ọlọ́run búra olóyè sọ fún mi ó ní ààrẹ tí n bá débẹ̀ máa jẹ́ kí kábíyèsí mọ̀ pé ọmọ aládìkún ni mí pé ìran bàbá tàwọn náà aládé ni ibi tí brọ́dà mi ti gbé ọ̀rọ̀ yẹn gbàgede ọ̀nà méjì ló pín sí ẹni pé mo ti kíra mi pé Ìdómògún ni mi Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ́kọ́ tí ò lọ́kọ́ fẹ́ èmi lọ́mọ ládé Aláàfin ò ládé adé aládìkún la gbà fáláàfin oríkì lásán ni adé aládìkún tó ń sọ yẹn ẹjọ́ torí ọ̀nà ṣé 100 years ni ṣé 200 years ni ṣé 300 years ni ṣé 400 years ni gbogbo nǹkan tá à ń sọ yìí adé ṣẹ̀ṣẹ̀ fún ni kò sí lọ́yọ̀ọ́ mo fẹ́ kẹ́kọ̀ọ́ mọ̀ yẹn ni o ò ń ṣe adé yẹn ló wà lọ́yọ̀ọ́ o adé tá à ń sọ is more than 16 tó pín fún gbogbo àwọn ọmọ aládìkún àwọn Ọbàtálá àwọn Ọbàtálá ló ń jẹ́ aládìkún wọ́n dẹ̀ ní blood relation pẹ̀lú Aláàfin ṣé ń gbọ́ mi yé ní ìgbà tí brọ́dà mi débẹ̀ ó kírẹ̀ ọkàn mi ti sọ fún mi pé kò sígbà tí Sunday ò ní sọ nǹkan mi bí wọ́n wo live tó ti nawọ́ sí èèyàn lẹ́gbẹ̀ẹ́ ọmọ yìí kì mí ìyá yìí kì mí ìgbà tí mò ń bọ̀ Sunday ò ní ẹ̀tọ́ kankan kódà nírú nǹkan tó wà ńlẹ̀ yìí láti kírẹ̀ dé stage yẹn ó kírẹ̀ fine kó dákẹ́ Sunday tí wọ́n sọ pé
adé bàbá tèmi ló gbà f'Aláàfin. Aláàfin ò gbọdọ̀ sọ pé báwo ni ti bàbá tèmi báwo. Sórí ẹ̀yin èèyàn pé ṣá. Ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀. Mo ti bá wọn kan sọ àtijọ́ sọ́bọ̀ mo rí pé interest pé a fẹ́ràn Ìgbòho yẹn kò fẹ́ káwọn èèyàn sòótọ́ ọ̀rọ̀. Interest pé a fẹ́ràn ọmọ Aládìkún kò jẹ́ ká fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún. Ojú ẹsẹ̀ tí mo rí mo Ògúndùrè mo tún pe Sunday mo ní ọmọ bàbá mi ọ̀rọ̀ tó sọ yìí pọ̀ o. Mo fi message mo ní mi like ẹ̀ o bá má lọ sọ̀rọ̀ eléyìí ó dẹ̀ pè mí. Ọ̀rọ̀ tá a sọ ó wà láàrin èmi àtọlọ́run kò ń sọ̀rọ̀ àṣírí kò kò ṣe nǹkan tí mo lè sọ bí. Kí ló wá dé? Ẹ jọ̀ọ́ kí ni reason tẹ́ ẹ fi fẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fún Sunday? Ipe ọ̀rọ̀ tó sọ yẹn lẹ́yìn oríkì olóyè Adéyẹmọ ti fi yọ̀ sí i. Olófin sọ pé a kì í dáni níbi tó bá ti ń jà. Ó ṣe àsìkò tí Sunday wà níwájú Ọọ̀ni. Tẹ́ ẹ bá like mi ẹ lè má like mi mọ́. Èmi ò níjà pẹ̀lú Sunday Igboho. Mo dúró ti tán. Tí everybody dẹ̀ mọ̀ pé mo dúró ti tán. Ọ̀rọ̀ yẹn dẹ̀ bí mi nú gan. Kódà ó fẹ́ gba omijé lójú mi. Mo dúró di Sunday tán. Ọ̀rọ̀ kan gbó fún tọ́ba léèyàn dúró tì yàn mo dúró tì. Mo mọ iye àbùkù tí mo kàn lórí ọmọ Adéyẹmọ. Kí ló ń ṣe wá? Ẹ wá ní jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀. Ṣéwájú Aláàfin lóye, ṣéwájú Ọọ̀ni ló yẹ kí òòṣà ti máa lọ brag irú yẹn. Tó lè mọ̀ pé já wà ńlẹ̀. Kò wá lọ bẹ́ẹ̀ o, kò tán síbẹ̀ o. Ó dà mí Aládìkún wá gbéra. Ó lọ sódì the next ọba ní ìjọ yìí gangan. Ọba mo dẹ̀ ti gbàgbé orúkọ ọba yìí. Bàbá yìí lọ síbẹ̀. Ó ní olóyè ó tún lọ́bẹ̀. Ó ní inú mi dùn. Mi ìfẹ́ play ẹni o. Kó bá dàbẹ̀ pé òun play oyè voice ẹ̀ mo lè sọ. Ó ní inú òun dùn. Ìdùnnú tó ń gbé kúrò lọ́dọ̀ bàbá wọn Ọọ̀ni Ìrìṣà. Tó ń gbé dé ọ̀dọ̀ kábíyèsí yìí. Nítorí pé kábíyèsí ò pa kámẹ́rà. Bọ̀ Aláàfin pa kámẹ́rà fún òun kò jẹ́ kán rí òun. Ẹ fẹ́ sòótọ́ ọ̀rọ̀. Àìsòótọ́ ọ̀rọ̀ gangan olóbalẹ̀ Yorùbá jẹ́. Mo fọlọ́run búra. Bóyá mi mò ń talk too much ni o. Bóyá bàbá yín ló ń talk too much ni o. We know. Torí kò sí ọpọlọ ní orí yín. Òótọ́ ọ̀rọ̀ ẹ̀ ń gbọ́. Èmi ò ń gbè lẹ́yìn pé kìíní. Torí mo fẹ́ràn olóyè mi ìdẹ́ni jẹ́ kẹ́ tán pa. Ẹ fẹ́ tán pa ni. Gbogbo ẹ̀dẹ́ sọ pọ̀rọ̀ tó sọ da. Ṣé oríkì lásán? Oríkì lásán kọ́ nìyẹn. Tí bá déwájú èèyàn tí bá kọ oríkì mi ọ̀tọ̀. Kì í ṣe pé adé bàbá tèmi náà gbà f'Aláàfin. Aláàfin ò gbọdọ̀ Aláàfin ò lè ní báwo ni ti àwọn bàbá tèmi níwájú Ọọ̀ni. Sórí yín burú ni àbẹ́ ìgbọ́n kan tó sọ ni. Iwájú Ọọ̀ni kò tọ́ sí Sunday. Sunday dẹ̀ mọ̀ pé òun ṣe mi sí ojú ẹsẹ̀ ó dẹ̀ apologize. So kí wá ní gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń sọ nonsense lẹ́nu. Ẹni mọ kíní kan Martin kí àbí kí ló ń pè rẹ̀ ẹni kó lọ apologize. Ìyẹn ni wọn kéré lóde Ọ̀yọ́ ṣá kéré ni. Ṣé Sunday jọ máa lè ní àbí wèrè ní ni? Ṣé Sunday oṣù ọmọ Ọ̀yọ́ ni? Ẹ jọ̀ọ́ ṣé Ìgbòho oṣù ọmọ Ọ̀yọ́ ni? Sọmọ Ilé Ifẹ̀ ni Ìgbòho ni? Tó bá ń kọ oríkì ṣófo oríkì Ilé Ifẹ̀ kí rẹ̀ ni? Àbí ẹ̀yin ti kú ni? Ṣé mọ̀jà tó wà láàrin Mọdákẹ́kẹ́ àti Ilé Ifẹ̀ ń gbà yẹn ni? Ṣé Sunday sọ fún yín pé ọmọ Ìbàdàn ọmọ kìíní lòun ni tó bá tiẹ̀ gbé Ifẹ̀ àbí tí bàbá ẹ̀ bá gbé Ifẹ̀ àbí tó bá gbé bí? Ṣé nǹkan tó sọ fún yín nìyẹn ni? Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fún yàn. Èmi ò wá ikú ẹ̀ bìkọ́ ẹ̀ ń tọ́ séṣù ni. Bẹ́ẹ̀ ṣe ń tọ́ yẹn kíní yẹn pín ká débi kó máa dín. Ẹ jẹ́ kó lọ kí ọba. Nǹkan tí ó yẹ kí Sunday tó bá ti dọ́dọ̀ ọba kó sọ̀rọ̀ níwọ̀nba. Sípò àṣẹ́bìsì. Ẹ wá kí nǹkan tó bá wá ni kó sọ. Ibi tí mo ti wá gbà yìí pé lọ́dọ̀ tèmi ni o tó bá dàbí ẹ̀ṣẹ̀ ẹ dáríjì mi. Ibi tí mo ti wá rí pé Sunday ti mú Aláàfin sínú kó tó lọ sí Ilé Ifẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó ní wọ́n ṣe kámẹ́rà wọ́n jẹ́ káwọn tán kámẹ́rà wọ́n jẹ́ kó gbóhùn sí afẹ́fẹ́ nǹkan tó lóye sọ nìyẹn. Màá wá ṣàlàyé kámẹ́rà kí tó sọ last one tí Sunday sọ fún yín. Last one ni pé màá kọ́ sọ yẹn bàbá Aláàfin nǹkan tí Aláàfin ń sá fún gangan rèé tí ò fi jẹ́ kó lo kámẹ́rà. Ṣé wọn gbéyàn wọlé ṣebí Kóìkí wọlé ṣebí Ìgbòho wọlé ó kiri ẹ̀ níwájú Aláàfin bọ̀ kò fi gbéraga sí ó kiri ẹ̀ níwọ̀nba ni.
ṣé mi ò kíra mi níwájú Ọ̀wádé ni kábíyèsí Ọ̀wádé ò lè ní kéèyàn má kí oríkì ẹ̀ bọ̀ kò ń ṣe ibi tíyàn bá ti ń jà ló ti máa gbé irú oríkì yẹn wá ibi tí mo dẹ̀ ti mọ̀ pé Sunday ní determination láti sọ ọ̀rọ̀ yẹn ni pé nítorí pé wọn ò jẹ́ kí wọ́n ṣe kámẹ́rà ẹ parọ́ wọ́n ní bàbá Ọ̀yọ́ kan bàbá ọba Ọ̀yọ́ kan wọ́n pa lọ́yọ̀ọ́ gbogbo àwọn nǹkan yẹn wà nílẹ̀ kábíyèsí dẹ̀ ń wo pé òun ò fẹ́ situation tó yẹ pé tó bá lọ record tó yẹ máa tálì tó máa tún di pé á fọ́n kiri ìjọba ló ń control ìjọba ló ń control àwọn ọba wa bàbá yìí dẹ̀ ní sùúrù sórí Abdulrahim àwọn èèyàn ò ní gbọ́ òdodo ọ̀rọ̀ bọ́ ìtí mo lè sọ wájú olóyè ni mò ń sọ yìí mo mọ̀ pé ó máa gbọ́ àwọn tó bá fẹ́ jáde fún mi kán jáde màá wá put ẹ̀ fún straight ọ̀rọ̀ pọ̀ tèmi náà lè sọ ọ̀rọ̀ pọ̀ nú mi tí mo lè sọ lórí sinero yẹn bàbá yìí dẹ̀ lóun ò fẹ́ wàhálà pé nítorí wàhálà ẹ wá débẹ̀ ó sọ̀rọ̀ tó bá koríkì ààrẹ ó dáa èwo ni adé bàbá tèmi èmi kì í lóríkì mo lẹ́yìn tó kí oríkì tán gbogbo ilẹ̀ ìrìnà ni brọ́dà mi ìgbó wá tún sọ pé adé bàbá tèmi náà gbà fọlá níwájú Ọ̀ọ̀ni ó tún wá ní Aláàfin ò gbọdọ̀ sọ pé bàbá tòun báwo níwájú Ọ̀ọ̀ni sórí yín pé ṣá sórí ẹ̀yin èèyàn tẹ́ ẹ sọ̀rọ̀ orí yín pé orí ẹ tó gbóná ẹ máa gbóná kú ni èmi ò kí a ẹ ṣí ẹ sí anywhere come to the war scenario kan ni ẹ ó ti gbó mo bẹ̀rẹ̀ Yorùbá nation síwájú olóyè Adéyẹmọ náà kí ló ṣẹlẹ̀ mo bẹ̀rẹ̀ Yorùbá nation síwájú ọba wa ń bẹ̀ ni ìtò wá fi bá gbogbo ẹ̀ jẹ́ ẹ wá ní àwọn ọmọ Ọ̀yọ́ jáde wípé wọn ò ṣe Yorùbá nation mọ́ kó tó di pé àwọn ọmọ Ọ̀yọ́ jáde olóyè Adéyẹmọ gbéra lọ sọ́dọ̀ ọba Olúbọ àbíkínà pọba yìí ìgbà tí olóyè dé iwájú ọba yẹn ibẹ̀ lolóyè ti sọ yí pé inú òun dùn ìdùnnú tó ń gbé kúrò lọ́dọ̀ Ọọ̀ni pé wọ́n gba òun láàyè pé ọ̀rọ̀ tó kúkú sọ ni mò ń tún sọ kì í ṣe pé mò ń ròpù mọ́ pé wọ́n gba òun láàyè ní ibẹ̀ wọ́n tọ́jú kámẹ́rà ẹ máa gbọ́ Yorùbá o láti èsì lọ òun wá ṣe Yorùbá nation mọ́ àwọn bàbá àwọn tó ń bá rèé igbákejì Oòduà nation ló ń fẹ́ ṣe ó reject Yorùbá nation yẹn lójú ẹsẹ̀ pé Oòduà nation ló máa pera ẹ̀ àwọn ọmọ Ọ̀yọ́ wa gbọ́ yẹn náà wọ́n wá kó 2+2 ní the same day wọ́n wá sọ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́ ẹ̀yin kan wá ń bú wọn wípé tọ́ba láwọn ṣe mọ́ ṣé ẹ lè dá Yorùbá nation ṣe ni àbí ẹ mọ bí Ọ̀yọ́ ṣe tó in general ni ẹ jẹ́ ká pa Ọ̀yọ́ tán ẹ jẹ́ ká pa ti Awẹ́ Fìdítì Jóbélé Ìlọ́ra ara Ọ̀yọ́ ni Ìbàdàn ara Ọ̀yọ́ ni Ògbómọ̀ṣọ́ gangan ara Ọ̀yọ́ ni bọ̀tí nítorí pé wọ́n fẹ́ fi ìjọba balẹ̀ jẹ́ òun náà ṣe mú kínní kan wọ́n ṣe ní pé àwọn kan náà fẹ́ máa jẹ ọba àwọn náà máa pín ọba èèyàn kan ti ẹ̀ bá mi wí ó ní Ládọjà ń bọ̀ wá fi ojú Aláàfin kí ni Ládọjà fẹ́ fojú Aláàfin ṣe ọba nìhun náà bọ̀ ìní á jẹ́ kó yé yín lè ní torí pé ọmọ Ọ̀yọ́ ọmọ Ìbàdàn ni mi nílùú èdè àrífín fún Ìbàdàn láyé torí ó yé mi gan ẹni tí ò bá yé ló máa lè dè àrífín fún Ìbàdàn ó ti yé yín so ẹ wo ọ̀rọ̀ yẹn àmọ́ olóyè ti tọrọ àforíjì o mo ní tún sọ ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú sí Aláàfin ẹ má bínú sí Ọọ̀ni ẹ dẹ̀ má bínú sí olóyè ẹ tó bá ń bínú sí èmi náà ẹ má bínú tèmi mọ̀ ni mò ń sọ àwọn òde ń pa àlọ́ ìtàn táwa ń gbọ́ lẹ́nu àwọn òpìtàn gidi la fi ń sọ̀rọ̀ bàbá wọ́n ọmọ Olúńlọ́yọ̀ ti wá bí ó ti sọ̀rọ̀ yìí kí má wulẹ̀ máa fò ẹ̀yin ẹ wá wò ó ṣé ọ̀rọ̀ yìí yé ìyá ẹ̀ àbí kò yé wa ètò ní kò yí ẹ ẹni tí ò bá yé kò nídìí kó wà lórí bí èmi ò kì í gbè lẹ́yìn nǹkan tí ò dáa olóyè tàbùkù bàbá ẹ̀ ó ta bàbá ẹ̀ fún Ọọ̀ni òyìn náà da ó wà òkè àwa náà fẹ́ bẹ́ẹ̀ tó bá wá ní pé táwọn ọmọ Ọ̀yọ́ bá wá ní pé àwọn ò ṣe Yorùbá nation mọ́ ẹjọ́ torí Ọlọ́run kí ni nǹkan tó burú ń bẹ̀ àwọn ọmọ náà dẹ̀ ṣe fídíò àwọn náà dẹ̀ ṣe wọ́n ní àwọn náà ò ṣe Yorùbá nation mọ́
èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò bú Ọọ̀ni rí o bọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú sí bàbá wa Ọọ̀nirìṣà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú sí bàbá wa Aláàfin gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bínú sí bàbá wa Ìgbòho Òòṣà bí Ìgbòho ṣe mọ̀rọ̀ tí ẹ sọ nìyẹn but ẹ má tàn Ìgbòho pa ẹ má tàn pa èmi ò ní sọ pé mi sọ mo pọ̀pọ̀lọpọ̀ máa pè mí which I don't care mo ti sọ tèmi torí olóyè òkè àgbà tó sọ mí kúkú bu mo repeat ọ̀rọ̀ ẹ̀ ni fún ẹ̀yin tẹ́ ẹ gbọ́ Yorùbá o ò lè déwájú ọba kan tó mọ̀ pé ìjà wà láàrin wọn kó máa lòrú èdè tó bá tí olóyè bá kiri ó dà ó wà òkè olóyè ò dára ẹ̀ kí ọmọ Yorùbá tó gbọ́ Yorùbá gidi ni lọ́dọ̀ tèmi ni o bíi pé olóyè mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe yẹn ni just because Aláàfin ò ti fún láyè kó ṣe recording Ọọ̀ni pé gbogbo àwọn ọba ẹjọ́ torí Ọlọ́run ìjọ òní Ọ̀wọ̀ Adé jẹ April 5 láwúyè náà oṣù kẹjọ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ parí 4 months April 5 láwúyè January 10 no make announcement January 11 ni mo jáde ni mo sọ̀rọ̀ ká wá fi wo èyí tó ti lọ lẹ́yìn ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Yorùbá kò sí ẹni tí ò lọ́ọ̀fù Sunday Igboho Tèmítọ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ò ń ṣọmọ Ọ̀yọ́ gangan wọ́n rí pé Sunday ta àbùkù bàbá ẹ̀ ni níwájú Ọọ̀ni mo sọ I said it ẹ lè jáde o kẹ ṣe ṣó kẹ bómi o mo ti sọ tèmi ti máa sọ ẹ má tàn ọmọ Adéyẹmọ pa tẹ bá rí pé ó ṣe nǹkan tí ò dáa ẹ má ti torí pé ẹ fẹ́ràn ẹ má ti torí pé Sunday jáde fún Fúlàní kẹ wá ní kẹ jẹ́ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ó dé wá ó ti bú Ọọ̀ni ó dẹ̀ ní ìgbín òun tó ṣe kíní kó ti fẹnu bóṣà ó bẹ̀bẹ̀ ń bẹ̀ kíní ò bá ti parí bẹ́ẹ̀ sí kó débẹ̀ kó kiri ẹ̀ kó dẹ̀ kó bẹ̀ pín méjì tí bàbá yìí fi kún olúba gbogbo ṣẹ́jẹ́ màá repeat ẹ̀ méjì tó fi kún lẹ́yìn oríkì mẹ́ta ló pè lẹ́yìn oríkì tó kiri ẹ̀ tán ó tún sọ ó ní adé bàbá tèmi náà gbà fáláàfin níwájú Ọọ̀nirìṣà tó wọn àtàláàfin dẹ̀ sí ní pàǹtá ẹ fọgbọ́n orí sí i lẹ́yìn yẹn ló tún wá ní Aláàfin ò gbọdọ̀ sọ pé tí bàbá òun bá wò ṣé gbéraga nìyẹn ni what are we talking I'm doing everything to let peace but we have to say the truth ẹjọ́ torí Ọlọ́run ìdí tí mo fi sọ̀rọ̀ yìí ni pé ọba náà ni níṣẹ́ ẹrú odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣe má jẹ lọ́rọ̀ Sunday àti kábíyèsí níwájú mi tó bá lé mi lọ́yọ̀ọ́ Sunday Igboho níbi tó fẹ́ fi mí sí torí ọ̀gá ni mi láàyè ara mi tí n bá délùú bàbá mi kí n ti torí pé mo fẹ́ Sunday kí n má jáde ẹni pé mo farabalẹ̀ mo ní sùúrù gan-an mo ti rí gbogbo àwọn boys tó wà Yorùbá nation mo ti bọ́ ṣe sọ̀rọ̀ fara tó bọ́ta tó ṣe gbá kan ṣé orí kí ni ẹni kó lọ gbadé bàbá ẹ̀ fún oríṣiríṣi àwọn èèyàn fọ́nì adé bàbá Ìgbòho tó wà lórí Aláàfin ẹ lọ gbadé bàbá ẹ̀ kó lọ jókòó kò sí tó lè jọba nù èmi àti Ìgbòho ó ti bọ́ adétẹ̀ẹ̀dẹ̀ ń sọ yìí òun kọ́ náà ń dé lọ́yọ̀ọ́ báyìí bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ní adé tó ń dé adé Ṣàngó òun lẹ rí ńgbà tí Aláàfin fún ẹ̀yin ọmọ Indomie Aláàfin kì í dádé kiri bí gbogbo àwọn ọba yòókù o kódà tẹ bá wò ẹni pálàfin ò ṣe dìsáìnì kan lọ gbé adé kan extra kó máa dé kiri Aláàfin tiwọ ò ṣe torí ọwọ́ tó bá lọ́wọ́ bàbá Adéyẹmí òun ló lò yẹn níjọ́ tẹ́ ẹ bá ti rí Aláàfin tó dé adé yẹn tó bá ń ṣe Ṣàngó ó máa dé ní ìtí ẹnu kó dé lọ́tẹ̀ yìí gan torí adé yìí ń ṣe adé tó ń dé anyhow bàbá kábíyèsí kú bàbá Èrè Lámídì ti jáde ó sọ̀rọ̀ ó ní ọba kì í dé adé anyhow ọba kì í dé adé anyhow bọ́ ṣẹ́rí wa alaikum salam ṣẹ́rí ẹ jẹ́ n sọ ọkọ̀ fún yín Ajáàdó mo rí yín ẹ jẹ́ n sọ ọkọ̀ fún yín eléyìí ni màá fi end show yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́
ọmọ gidi ní Ilé Ifẹ̀ tẹ́ ń ṣe show. Èmi á tún fi ilé ìkún mo ti ń fi kún tipẹ́. Kábíyèsí Ọ̀nìrìṣà a tún sọ ẹ stop láti máa express ọwọ́ yín fún any dictionary. Bẹ́ẹ̀ ni I said it. Kò sí bí èèyàn yẹn ṣe lè ní owó tó ó ń ṣe wájú ọba. Kò sí bí èèyàn yẹn ṣe lè ní ọlá tó kó máa náwó sọ́ba. Kò sí bí èèyàn yẹn ṣe lè níyì tó kó máa gba ọba lọ́wọ́ láì jẹ́ pé ọba request. Tẹ́ ẹ bá rí àwọn ọba tó bá máa bọ̀wọ́ bóyá president nìkan náà máa ń bọ̀ lọ́wọ́. Bàbá wa Ọ̀wádé ó gba iṣẹ́ títí ẹ̀ ní Ìpèbí ó dẹ̀ gbà pé reason tí gbogbo yín ṣe sọ wípé ó ní ìgbéraga nìyẹn. Ẹni tó yẹ pé ọ̀rọ̀ ẹnu ẹ̀gàn kò lè sọ tán. Ó kú oríṣiríṣi lẹ ti sọ bọ̀ tó ó pè wá Ọ̀yọ́ là wa. Kò sẹ́ni tó lè gbadé lórí Aláàfin o. Gbogbo ètò ti lọ ti lọ. Àwa rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ náà wọ́n ẹnjìníà àwọn aráàta kọ́ máa bú Ọ̀wádé kí lẹ fẹ́ gbà ń bẹ̀. Ìyẹ́lẹ̀ máa wò lẹ́yìn ẹ̀yẹ o tí Jésù máa fi dé tọ́lọ́jọ́ bá dé lóko. Àtẹ̀tún gbọ́ pẹ́yìn kan sọ pé tí Ṣèyí Mákindé bá ti kú ń bẹ̀ ẹ máa lè kúrò ń bẹ̀. Àtúngbọ́ yẹn náà lẹ́nu yín náà ni o. Gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá táwọn ọmọ Ilé Ifẹ̀ kó sẹ́nu tó dẹ̀ yẹ pé ńgbà tí ikú bàbá Yèyé Lámídì tó fẹ́ jẹ Ọọ̀ni tó wà ń bẹ̀ torí àwọn náà máa sọ àwòkọ́ ní bú wọn ni. Àmọ́ pàtí bàbá Adéyẹmí kó mo post ẹ̀ náà. Bàbá nígbà tó rí pé wọ́n fẹ́ fi èrú gba àbùkù lọ́wọ́ wọn tó fẹ́ gbé ẹni tí ò yẹ kó jẹ oyè wá. Bàbá lòun dẹ̀ mú rẹ́kọ̀dù ọwọ́ òun. Bàbá ní òun mú rẹ́kọ̀dù ọwọ́ òun dẹ̀ wò pé rẹ́kọ̀dù tó wà lọ́wọ́ òun yìí ìdílé Ọ̀jájá ni. Tí wọn bá jẹ́ kí ìdílé àwọn Ọ̀jájá jẹ́ ó tún máa di ìpele kẹta kó tó kàn. Tó dẹ̀ pé à ń gbàdúrà káwọn ọmọ wa lo 20, 30, 40 years lórí oyè. Ẹjọ́ tó lọ ńgbà tó bá dúró ìgbà olóma tó kàn wọ́n agbọ́tà Aláàfin sọ Aláàfin ò fi gbéraga sí i. Tó bá jẹ́ irọ́ ní ojú ayé ni ikú bàbá Yèyé ń parọ́. Ó sọ live and direct ló ti sọ. Ọọ̀ni wà lẹ́yìn wọn gbà yín gbà tán ni tó lọ sí kinní náà. So kí là ń pọ́nlé. Ọba kan ò ju ọba kan lọ. Rẹ́kọ̀dù tó wà nínú ọ̀dọ̀ ní kọ̀rọ̀ yàrá lẹ́yìn ni. Torí ó ń béèrè pé what record. Rẹ́kọ̀dù wà lẹ̀ nítorí ọkùnrin wa béèrè ní rẹ́kọ̀dù tó bá mọ̀ mi ìmọ́jọ́ orí ẹ̀ o bọ́sórí ti wọ́ ẹ̀yin ọmọ tẹ́ wà ní 40, 30, 35, 25 tẹ́ ẹ̀ mọ̀ tán ẹ béèrè ìtàn lọ́wọ́ bàbá yín. Mo ti dá lóhùn ẹ lọ béèrè ìtàn lọ́wọ́ bàbá yín. Oníkálùkù wá lọ béèrè ìtàn. Ẹ lọ wádìí oríkì yín kò ṣe oríkì ìlú oríkì inú ilé yín gangan oríkì agboolé yín. Ẹ wá ẹ jẹ́ kán kì í débẹ̀. Ẹ jẹ́ ká stop láti máa ta àbùkù lu ọba kankan ká má lè dé burúkú. Ẹ sọ ìtàn tẹ́ ẹ bá mọ̀ ni. Ìtàn lèmi ń sọ ntẹ́mi dẹ̀ gbọ́ ni mò ń sọ. Àwa máa ń tijú bàbá tiwa èmi ò mọ̀ fẹ́ lómi o torí tó bá yẹ pé à ń tijú bàbá tiwa kò sẹ́ni tó lè mú mi o. Kódà tí bá máa sọ̀rọ̀ sí Ṣèyí Mákindé mi ì ní bú Ṣèyí Mákindé màá ní bàbá nǹkan báyìí ni kì í ṣe fún wa. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń búyàn tó bá bẹ̀rẹ̀ sí ní wọlé mu yín rẹ́kọ̀dù wà ńlẹ̀ tó ní kálukú fi ń sọ̀rọ̀. Ibi tí ẹ̀kọ́ máa ti wá ní mo bọ́ta tí mo ti bú Ọọ̀ni